ọlọ́run lèmi máa kí òun lèmi máa kì àkìkì tán ọlọ́run tó ṣe mí ní pàtàkì tí ò jẹ́ ká ráyé orí mi kì bẹ́ ìbọn èmi rèé tí mò ń dágbére fún yín nínú àwọn fọ́nrán wa tá a ṣe sẹ́yìn pé ìgbà míì láòtú láǹfààní àti tún pàdé ọlọ́run wa ṣe é ojú tójú rí èmi lẹ̀ ń wò yìí èmi lẹ̀ ń gbọ́ yìí inú mi sì dùn pé ẹ̀ ń jẹ́ ìgbádùn mi mo kí yín káàbọ̀ sí ìkànnì Kọ́ńbọ́ọ̀kì Èdè Yorùbá níbi tá a ti máa ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ ẹ̀yin náà mọ̀ pé ní fọ́nrán wa yìí lọ́dọ̀ wa yìí lẹ́ẹ̀tì máa rójúlówó níbí lẹ́ẹ̀tì máa rí eléyìí tó ṣe kíni tó jẹ́ ògidì a sì máa wú yín lórí pé bẹ́yìn bàbá bẹ́yìn màmá bẹ́yìn ènìyàn wa èèyàn ọmọ káàrọ̀ oòjíire bẹ́ẹ̀ ti fi mọ́ ẹ mọ̀ wá làwa náà ń tẹ̀síwájú inú wa dùn pé wà pẹ̀lú wa o ẹ ṣeun àdúpẹ́ Ọláìdé lórúkọ tèmi ń jẹ́ Alákìjà bàbá tó bí mi lọ́mọ akin tí ńlá kẹgbẹ́ lójú ogun Ọ̀yọ́ fún bẹ́gbẹ́ lẹ́rù èmi akin tí ń kọ́ kẹgbẹ́ lómìnú lónìí láì ní gbàrà lásìkò tó pọ̀ jùlọ a ó máa lọ sàn án a ó máa lọ tààrà sí àkọ́rí eléyìí tá a jìjọ jẹ ìgbádùn omi ọgbọ́n tá a jìjọ gbẹmú lónìí a ó máa mẹ́nuba ìlànà àwọn àlàkalẹ̀ ọjọ́ ǹbẹ́ kú mọ̀ pé láti gbàdégbà bá a ti ṣe ní Monday Tuesday Wednesday làwọn bàbá náà ti ní bí wọ́n ti ń ṣe ẹ mọ̀ gbọ́ ibi ẹ̀yìn pè ní 2 pm ẹ mọ̀ gbọ́ bóun bá kàtàrí bọ́jọ́ bá ṣe kinní kan bẹ́ẹ̀ làwọn baba ńlá wa ṣe ni wọ́n ṣe ń ṣe kinní wọ́n ṣe ń dá ìgbà ni wọ́n ń dá àkókò fún wọn bá a bá ní pé ọjọ́ Monday rè ọjọ́ Tuesday rè ọjọ́ Wednesday rè àwọn bàbá wa ní bọ́ọ̀ tí ń ṣe tọ̀dọ̀ tiwọn bá a bá ní pé fortnight ago bá a bá ní 2 weeks ago àwọn bàbá wa náà ní bí wọ́n ti ṣe tọ̀dọ̀ tiwọn gẹ́gẹ́ bá a ti ṣe mọ̀ pé àwọn ọdún yìí ni wọ́n ní bẹ́lẹ̀ èbó ti ń pè é mọ̀ gbọ́ silver jubilee ẹ mọ̀ gbọ́ golden jubilee millennium century àti nǹkan kan gbogbo ẹ̀ àti àyípadà ọjọ́ eléyìí tẹ̀ máa ń gbọ́ báwọn ilé ìbò bá ní sunny àwọn bàbá wa ní bóòrùn bá ràn bóòrùn yẹn bá ṣẹ̀ṣẹ̀ ń ràn sunny time àti mọ̀ pé àsìkò tó ń ràn náà ni rainy season ńkọ́ àti mọ̀ pásìkò òjò eléyìí tá a wà ń sìn kó tó di pé èbó dé wọ́n gbàlà kalẹ̀ yìí dé làwọn bàbá náà ti ní ọ̀nà bí wọ́n ti ń ṣe kíni bí wọ́n ti ń ṣe eléyìí tá à ń pè wọ́n ní windy àwa ti mọ̀ pé àkókò ojú afẹ́fẹ́ ń fẹ́ ń gbà òun ni wọ́n ti ń pè ní windy eléyìí tó bá jẹ́ pé ó ṣe kíni ó ṣe atẹ́gùn tó pọ̀ wọ́n á ní storm cloudy ńkọ́ wọ́n ní kùrukùru wọ́n ní the sky is cloudy àwọn bàbá náà ní pé kùrukùru ojú ọjọ́ wọ́n mọ̀ bí wọ́n ṣe kíni bí wọ́n ti ń pè é wọ́n bá wò gbà pé àsìkò wo lélẹ́yìí àsìkò yìnyín lélẹ́yìí o eléyìí tó èbó ń pè ní snow season ká má gbàgbé pé ọ̀pọ̀lọpọ̀ kàlẹ́ndà ló wà lágbàlá ayé eléyìí táwa ń lò lọ́dọ̀ wa àmọ́ ohun tá à ń pè é eléyìí tá à ń lò yìí aláwọn agbègbè àwọn ìlú míì bẹ́ẹ̀ bá fẹ́ mọ òótọ́ ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ lè lọ pé báwo ni kàlẹ́ndà tí wọ́n ń lò nílùú Ethiopia ẹ mọ ọdún tí wọ́n wà ẹ mọ ìgbà tí wọ́n wà eléyìí tó wá jẹ́ bẹ́ẹ̀ pé àwa àti ọ̀pọ̀lọpọ̀ ìlú lájọ́ lò eléyìí tá à ń lò yìí tẹ́lẹ̀ ìbò ń pè ní Gregorian calendar inú Gregorian calendar yẹn láti ní Monday Tuesday Wednesday Thursday eléyìí tá à ń lò yìí inú ẹ̀ láti ní oríṣiríṣi pé shorter day o longer day lélẹ́yìí o ilẹ̀ tí a sáré mọ́ ni wọ́n á ní shorter night ni látàárọ̀ tí ilẹ̀ ti mọ́ aago 2 ọ̀sán la ṣe wà ìyẹn ni wọ́n ń pè ní longer day bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé bóòrùn bá kàtàrí bójú ọjọ́ bá wálẹ̀ bó bá di ìyálẹ̀ ta ó ní báwọn bàbá wa ti pè eléyìí káwọn èbó tó gèkè odò kó tó di pé ọ̀làjú dé mo wá sọ nípa Monday Tuesday Wednesday Thursday Friday àwọn bàbá wa ní bí wọ́n ti ń pe tọ̀dọ̀ tiwọn nígbà tá à ń sọ̀rọ̀ nípa silver jubilee nígbà tá à ń sọ̀rọ̀ nípa rainy àwa náà mọ̀ tán àwọn bàbá wa ń pè ní èṣí ìdúnta ọdún tó lọ lọ́hùn bí wọ́n ti ń pè é pé èṣí òun láti mọ̀ pé ọdún tá a lò lọ́hùn ìdúnta ni bí ọdún méjì sẹ́yìn àwọn òyìnbó gbọ́n àwọn bàbá wa náà jẹ́ kí ni wọ́n ń ṣòmùgọ̀ gẹ́gẹ́ bá a ti ṣe ní January February March April làwọn bàbá wa náà ní ohun tí wọ́n ń pè ní ṣẹrẹ èrèlé ẹrẹ́nẹ̀ mo wá sọ̀rọ̀ nípa Gregorian calendar ńgbà kan ẹ má jà gbàgbé mo mọ̀ kí bí wọ́n ṣe sọ yìí àwa náà ń rántí àwa tá a dẹ̀ sí ń mọ̀ ń gbà àkọ́kọ́ ẹ mọ̀ jẹ́rìí sí pé ẹ ti gbọ́ lórí ìtàkùn yìí ẹ sì lè béèrè lọ́wọ́ àwọn tó jẹ́ àgbàlagbà pé àwọn bàbá wa ti ní ohun tí wọ́n ń pè ní kàlẹ́ndà wọ́n ní àkójọpọ̀ pé nǹkan báyìí ni wọ́n ń pè é tó yàtọ̀ sí Gregorian calendar eléyìí tí ó mọ̀ sọ fún wa pé 365 days sí o 365 and quarter eléyìí 366 tí ó fọ́ọ̀mù leap year àwọn bàbá wa ní kàlẹ́ndà kan tá à ń pè ní kọjọ́ ọ̀dà inú kọjọ́ dà yìí àwọn ní bí wọ́n ti ń ṣe lọ́sẹ̀ ẹ mọ̀ gbọ́ ọ̀rọ̀ ọ̀run eléyìí tó sọ fún wa pé ọjọ́ 5 àwọn bàbá bá ti fẹ́ kà á eléyìí táwọn òye kà ní Monday Tuesday Wednesday Thursday Friday pé Monday rèé wọ́n fẹ́ kájọ́ mi wọ́n bẹ̀rẹ̀ Tuesday Wednesday àwa ń gbà bá ti pé ọjọ́ àkọ́kọ́ òun láti bẹ̀rẹ̀ sí ní kà á
òní èjì ẹ̀ta ẹ̀rin àrún ọ̀run lónìí. Lẹ́yìn èyí a níje táwọn bàbá wa ń pè ní ìje ọjọ́ méje pé a ti bẹ̀rẹ̀ láti kà á lónìí ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin ọjọ́ karùn-ún ọjọ́ kẹfà ọjọ́ keje. Lẹ́yìn èyí a ní ìsán ẹ mọ̀ gbọ́ nísán lónìí ìyẹn túmọ̀ sí ọjọ́ mẹ́sàn-án ìyẹn ọjọ́ kìíní tó èdè ọjọ́ mẹ́sàn-án. Lẹ́yìn èyí a ní ohun táwọn bàbá wa ń pè ní ìtàdógún ìtàdógún òní pé ìtàdógún òní yìí o ìhun mẹ́ta ó dín lógún 17 days pé a tún ṣèpàdé yìí ní ìtàdógún òní a ó ti ríra ní ìtàdógún òní wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kà á látẹ̀ní tá a ti bẹ̀rẹ̀ yìí yóò dé 17 days. Eléyìí tá a tún mọ̀ ń gbọ́ dáadáa pé wọ́n sọmọ ló kọ wọ́n fẹ́ ṣe òkú àgbàlagbà wọ́n á ní ogójì ọjọ́ síjọ́ tá a wà yìí ogójì ọjọ́ ọmọ jáde 41 days ogójì ọjọ́ nígbà tá a wà yìí a ṣe eré ìyá àgbà a ṣàṣekágbá ìsìnkú bàbá àgbà kò ní yà yín lẹ́nu pé 41 days àwa sì ń pè lógójì ọjọ́. Ìdí ni pé àwọn bàbá wa ti máa bẹ̀rẹ̀ láti ìjọ tí wọ́n ti bẹ̀rẹ̀ yẹn pé 1 2 3 èní èjì ẹ̀ta ẹ̀rin tí ó èdè náà pè ní ogójì ọjọ́ lè ní ihun nínú kàlẹ́ndà tá à ń pè ní kọjọ́ ọ̀dà. Ẹ má jà gbàgbé kí là ń gbé wò lénìí ń tà ń gbé wò ní ìlànà àwọn àlàkalẹ̀ ọjọ́. Ibẹ̀ láti jẹ́ ká mọ̀ pé kí Gregorian calendar ó tó dé níbi tá a ti mú Monday Tuesday Wednesday tá a mọ̀ January tá a fi mọ̀ silver jubilee tá a mọ̀ golden jubilee tá a mọ̀ twilight tá a mọ̀ pé eléyìí fortnight ago àwọn bàbá wa ti ní tí mo ti pè é ní ọ̀run lónìí ìje lónìí ìsán lè ní ìtàdógún òní ogójì ọjọ́ lè ní bẹ́ẹ̀. Mo wá sọ nǹkan mú náà wọn bá wa ọjọ́ márùn-ún ni wọ́n ń lò tá à ń pè ní ọ̀run yàtọ̀ sí tẹ́lẹ̀ èbó tó jẹ́ pé ọjọ́ méje tí wọ́n pè 7 days make 1 week ọ̀run yìí báwọn ni wọ́n ti ń pè é tẹ́lẹ̀ bó wọn pe Monday Tuesday Wednesday Thursday báwọn bàbá wa ṣe ń pè léléyìí nígbà wọn bá ti mọ́jọ́ àkọ́kọ́ òun ni ọjọ́ ọ̀sẹ̀ fáwọn lẹ́sìn Ọbàtálá ìhun lọ́jọ́ àkọ́kọ́. A máa yà yín lẹ́nu a sì máa dédé yèmí náà lẹ́nu ńlá láwọn ìgbà kọ̀ọ̀kan sẹ́yìn pé ọkùnrin a máa jẹ́ bọ́sẹ̀ obìnrin ni mo ń jẹ́ bọ́sẹ̀ abọ́sẹ̀dé tán bá sì bí njọ́ Sunday ni àwa tẹ̀ wájú àwọn ọba fi jẹ́ kó yé wa pé ọmọ tán bá bí lásìkò tí wọ́n ń ṣe ọ̀sẹ̀ Ẹ̀fà tán bá bí lásìkò ọjọ́ ọ̀sẹ̀ gangan lọ́kùnrin òun ni wọ́n ń pè ní abá ọ̀sẹ̀dé ìwọ̀n ọjọ́ àkọ́kọ́ nínú ọjọ́ táwọn ọba ń pè lọ́sẹ̀ kan tí ń jẹ́ ọ̀rànrún ọjọ́ ọ̀sẹ̀ ìyẹn fáwọn ẹlẹ́sìn Ọbàtálá. Lẹ́yìn èyí ọjọ́ àwo fáwọn ọmọ ẹlẹ́yìn Ọ̀rúnmìlà lẹ́yìn wọn bá ṣe ọjọ́ ọ̀sẹ̀ tán ìjọ́ kejì wọn bọ́ sí ọjọ́ àwo. Ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ òun ni ọjọ́ Ògún fáwọn ọmọ ẹlẹ́sìn àwọn ọmọ ẹlẹ́yìn Ògún. Ọjọ́ karùn-ún bẹ̀ tí ń ṣe kẹrin òun lọ́jọ́ Jàkúta fáwọn ọmọ ẹlẹ́sìn Ṣàngó. Ẹ má jà gbàgbé ọjọ́ ọ̀sẹ̀ àkànbẹ̀ ọjọ́ àwo ọjọ́ Ògún ọjọ́ Jàkúta wọ́n á tún padà sí ọjọ́ ọ̀sẹ̀ ló fi jẹ́ pé ọ̀rànrún ni wọ́n máa ń kà. Àwọn bẹ̀rẹ̀ láti ọjọ́ tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kà pé láti ní ìta àti mọ́jọ́ bí àpẹẹrẹ àwa tá a máa ń nọ́jà dáadáa a ní ọ̀run lè nìyàn pé wọ́n kájọ́ tí wọ́n nọ́jà wọn wá ka ọjọ́ tó ṣe kíni tó tún tẹ̀lé làwọn bá fi ń pé ọ̀rọ̀run lọ́hún ní làkalẹ̀ lọ́hún lágbèkalẹ̀ àwọn bàbá wa ọ̀sẹ̀ kan ti pé nù. Bẹ́ẹ̀ a ò ní sọ̀rọ̀ ká wá gbàgbé òṣùpá kan táwọn bàbá pé òṣùpá méjì ò ní ìyẹn mi lóṣù kan lẹ́yìn tí oṣù bá lé tó yí odidi oṣù kan ó dòṣùpá kan nù oṣù méjì ó dòṣù méjì oṣù mẹ́ta ó dòṣù mẹ́rin bẹ́ẹ̀ làwọn bàbá ti ń ṣe. Kò wá ní yà yín lẹ́nu báwọn bàbá ti máa ń mọ̀ pé kinní kan àfẹ̀mọ́jú gbogbo tọ́lọ́run dá làwọn bàbá fiyèsí ni wọ́n ṣe kinní wọ́n sì dá mọ̀ wọ́n mọ̀ pé láfẹ̀mọ́jú àkùkọ tó bá kọ́kọ́ kọ wọ́n mọ̀ pé àkùkọ tó kọ́kọ́ kọ yìí wọ́n mọ̀ àkókò tó ń fún wa nígbà tákùkọ ń bá tún kọ lẹ́lẹ́kejì wọ́n mọ̀ àkókò tó ń fún wa wọ́n máa fẹ́ wá dá ìgbà bí àkókò fúnra pé àkùkọ àkọ́kọ́ tó bá kọ́kọ́ kọ kó o ti wá kan ojú wíńdò mi fèrèsé mi wọ́n ti ṣílẹ̀kùn ibi tá à ń lọ wọn á lọ àbí nígbà wo bá ti di àkùkọ bá ti kọ lẹ́lẹ́kejì níbi ìpàdé tá a fẹ́ lọ á lọ débẹ̀ wọ́n mọ̀ pé lágbègbè wa yìí igi ńlá kan lélẹ́yìí bóòrùn bá kọ́kọ́ yọ lówùúrọ̀ ibòji oòrùn yẹn ibi báyìí ni yóò dé bí ibòji yẹn ṣe wá ń kásẹ̀ ńlẹ̀ tó ṣe ń gbèsè wọn á ti mọ̀ pé nígbà bá ti kúrò láti ibà sí báyìí ó ní àkókò tó fún wọn nígbà tí ibòji oòrùn tó oòrùn yẹn tàn tó wá ń yà tó ń lọ lára igi yẹn bó ti ń lọ pé ibà ní ibòji yẹn dé nígbò tẹ̀síwájú ó ń sún mẹ́yìn wọ́n mọ àkókò tó jẹ́ wọ́n mọ ìgbà tó jẹ́ láì ṣe pé wọ́n wò pé what is this pé 2 pm post meridian àbántí meridian tá à ń pè ní am àti pm kéèbù aláwọ̀ funfun tó dé kéèbù tó gòkè odò làwọn bá ti lé ọ̀nà ìgbàṣe ni wọ́n ti ní àlàkalẹ̀ ni wọ́n ti yìnbọn ti ṣe wọ́n bá béèrè lọ́wọ́ wa pé Gregorian calendar tá à ń lò yìí o dípò rẹ̀ kí làwọn bàbá ti ń lò jẹ́ kó yé wọn pé
kọjọ́ da òun ni wọ́n ń lò. Bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ pé bá a ti ń mọ àkókò. Ẹ má jà gbàgbé bá bá ń sọ̀rọ̀ nípa ìgbà àti àkókò lákòókò yìí, a ò ní máa mẹ́nu bà aago pé ìṣẹ́jú kìíní, ìṣẹ́jú kejì, wákàtí kìíní, wákàtí kejì. Àwọn bàbá ò lágo kan lára ògiri tí ń sọ fún wọn pé wákàtí kìíní rèé, wákàtí kejì, wákàtí kẹta lélẹ́yìí. Àmọ́ wọ́n mọ̀ pé àkókò báyìí la wà. Dípò tí kankan yóò dà wọ́n láàmú tí wọ́n yé gbé àkókò ìyálẹ̀ta fún ìrọ̀lẹ́ tí wọ́n yé gbọ́sàn fún nǹkan báyìí. Wọ́n mọ ìmọ̀lára, wọ́n ní ìmọ̀lára àyípadà ọjọ́ tọ́lẹ́dùmarè fi tó fún wọn nímọ̀ rẹ̀. Ni wọ́n ṣe mọ̀ pé oòrùn tó ń ràn ìtọ́mọdé sóko ni ọjọ́ ti lọ jù yìí lọ. Ni wọ́n ṣe mọ̀ pé ojú ọ̀run tó ṣú yìí láìsí pé wọ́n òye pé ń dà yà àná. Tí mo ti débì yìí náà yóò ti máa tó gbà wo, tí mo ti débì yóò ti máa ṣe kíni, yóò ti máa tó àkókò wo. Ni wọ́n á dẹ̀ ṣe kíni, ni wọ́n á fi mọ̀ pé a ti wà ní ìgbà báyìí, a ti wà ní àkókò báyìí tó yàtọ̀ sí pé bóyá à ń wo ara ògiri àbí à ní àkọsílẹ̀ àbí a ní kankan tó ń ṣiṣẹ́ bíi pé gbang. Wọ́n mọ̀ pé ìṣẹ́jú àyá pé n ta fẹ́ ṣe kíyàn kan tó ṣẹ́jú wọ́n ti mọ̀ pé nǹkan báyìí ló yẹ ìṣẹ́jú méjì, ìṣẹ́jú mẹ́ta, ìṣẹ́jú márùn-ún eléyìí tá a fún ọwọ́ aago yẹn ìṣẹ́jú márùn-ún wípé ohun tí yóò máa gbàyàn ìṣẹ́jú àbí àkókò tí yóò gbàyàn láti ṣẹ́jú kíyàn ṣe nǹkan kan yẹn láàrin pé ó ṣẹ́jú lẹ́ẹ̀mẹ́ta ìkíní ìkejì ìkẹta kó tó ṣẹ́jú kẹrin ẹni tó fẹ́ ṣe nǹkan yẹn ti ṣe nǹkan báyìí pé mo tutọ́ sílẹ̀ ńlẹ̀ kítọ̀ yìí tó gbẹ ibi tí mo ń ràn yẹn kò ti dé. Wọ́n ti mọ òye pé bí wọ́n bá bẹ́tọ́ sílẹ̀ ńlẹ̀ ńsìn yìí àkókò wo ni tọ́hún ó lè gbẹ sásìkò òjò ni sásìkò ẹ̀rùn ni. Wọ́n ti máa mọ̀ pé ohun tó ń ràn yìí kó tó kàtàrí lọ ṣe nǹkan báyìí débi pé tó ń sọ fún pé kó lọ ṣe nǹkan yìí kò ní máa jókòó kó máa wò pé ìgbà wo lòun ó kàtàrí. Ó ti mọ iye ìṣẹ́jú, ó ti mọ iye àkókò tó máa ṣe kíni tó máa wà ńbẹ̀. Báńgbà táwọn ológun wa tí wọ́n ń ṣe àgbékalẹ̀ pé báwo la ṣe máa mọ̀ pé ọwọ́ ọ̀tún ọwọ́ òsì àwọn atẹ̀ máa yẹ̀ ẹ́ wò pé tágẹ̀tì àbí ohun tó fẹ́ mú tó wà lọ́ọ̀kan rẹ̀ yìí wọ́n lè pé 12 pm ni gẹ́gẹ́ bá àwọn tí wọ́n mọ̀ nípa ogun bí wọ́n ṣe mọ̀ wọ́n ní 12 pm ni. Wọ́n bá wá fẹ́ sọ fún yàn pé èèyàn kan ń bẹ lọ́wọ́ àlàáfíà rẹ̀ kò lè déédéé wà àlàáfíà kó wá máa wá pa àlàáfíà ọwọ́ àlàáfíà tèmi rẹ̀ kó wá máa wá pa àlàáfíà rẹ̀ káàkiri. Wọ́n á sọ fún pé ọwọ́ àlàáfíà wo 3 pm láì ní ṣe èméjì ó ti mọ̀ pé 3 pm yẹn báyìí ni. Wọ́n bá sọ fún pé túrọ́gbọ́n ṣe bí ẹni wo aago kan ó mọ bóun ṣe máa gbójú sókè tó máa fi mọ̀ pé aago kan lélẹ́yìí. Wọ́n bá ní ké ohun tó fẹ́ mú tágẹ̀tì ohun tó fẹ́ mú yìí 5:30 ló wà. Ó ti mọ̀ pé 6 tòun yóò kọ́ wá 6 ẹ̀ ó ti mọ̀ pé 12 rèé 6 lélẹ́yìí 9 rèé 3 rèé yóò wá máa wò kókè ibi 6 lélẹ́yìí àbí ó tó súnmọ́ 5 láàrin méjì 5 àti 6 nǹkan báyìí ló wà. Òye yìí ìtẹ̀síwájú pàwọn bàbá ti mọ̀ pé òòrùn ràn igi kan igi òṣè igi kan igi òróǹbó àbí igi kan tó yẹ pé ó néwé ó pọ̀ dáadáa. Wọ́n ti mọ̀ pé bí òòrùn bá tàn kó má tiẹ̀ jẹ́ òòrùn kékeré kí n lò ní àlàyé òde òní kéèyàn tanná sí nǹkan báyìí bó bá tanná sí kó wá mọ́ gbéná yẹn kó ti wá mọ̀ pé bóun bá gbéná yìí ìbòjì tó wà níbí ó ti kúrò ó mọ àkókò tí òun gbé iná yìí bóun bá tún gbé náà yìí tóun tún gbé tẹ̀síwájú ó mọ àkókò tóun tún gbé náà yìí tẹ̀síwájú bóun bá wá gbé náà yìí tóun gbé lọ sókè báyìí ó ti mọ àkókò tóun máa gbé lọ síwájú. Gbogbo eléyìí ọgbọ́n yìí á jẹ́ ohun tí wọ́n ti farabalẹ̀ ohun tí wọ́n ti ń ṣe láti ìgbàdégbà ohun tí wọ́n ti farabalẹ̀ láti tán ti mọ̀ láti àkókò dé àkókò tí bàbá ti jẹ́ kí ọmọ rẹ̀ mọ̀ tọmọ náà dàgbà tó jẹ́ káwọn ọmọ òun mọ̀ pé báyìí ni báyìí la ti ń ṣe báyìí la ti ń ṣe. Ṣẹ̀wárí pé àwọn bàbá wa láṣà ìlànà àwọn àlàkalẹ̀ ọjọ́ tí ò fi jẹ́ pé tọmọdé sóko tí ò fi jẹ́ kí wọ́n gbàgbé pé àwọn máa ń lọ sábúlé láti mẹ̀mú àwọn labúlé láti lọ tayò lẹ́yìn tí wọ́n ti ṣiṣẹ́ òòjọ́ wọn. Ìgbàgbọ́ mi ni pé a ó ti rí nǹkan kan àbí méjì dìmú mo wá fẹ́ sọ nǹkan kan yìí fún yín lórí ètò yìí. Ẹ wo àjọ ń kọ́gbọ́n ni o a sì jọ ń wá ìmọ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ bàbá wa ṣe sọ pé lánìí tán kan ò ní tó níwò ẹ̀sìn ìwádìí tiwa ibi tá a tẹ̀síwájú lélẹ́yìí àmọ́ tẹ́ ẹ bá ní kankan àbí méjì tẹ́ ẹ fẹ́ fi kún pé bó ti rí lélẹ́yìí o ẹ tẹ̀ wájú báyìí o ó dà ọkẹ́ tó lè tẹ̀jú wájú báyìí o nǹkan báyìí ni kẹ́ ẹ fi kún inú wa yóò dùn láti gbà á àjọ mọ̀ pé ẹ ń gbọ́ wa ẹ sì fi èsì wa a sì jọ ń kẹ́kọ̀ọ́ ni bẹ́ẹ̀ sì ṣe lè ràn wá lọ́wọ́ oníkẹ́ bẹ́ẹ̀ tí ń wà wọ́n fọ́nrán wa yìí ẹ láìkí ẹ kọ́mẹ̀tì ẹ ṣíà rẹ̀ tẹ́ bá tẹ̀ sọ̀scribe ńlẹ́ máa fi mọ bá a ti ń gbé àwọn fọ́nrán wa jáde láti ìgbàdégbà gbogbo ẹ̀yin tí a jìjọ bẹ̀rẹ̀ tẹ̀sí darapọ̀ mọ́ wa àbẹ́yìn tẹ̀ ń bá wa tàn inú wa dùn ẹ ṣe àmọ́ lóore ẹ ṣe wọn adúpẹ́ o Ọláìdé Alákìjà lórúkọ tèmi àlàáfíà.